èèyàn ẹjọ́ jàre ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ Wasiu Ayinde màṣá òun ni mo bí ọmọbìnrin yìí fún ṣùgbọ́n tí kò gbà á lọ́wọ́ mi tó sì dá àwa méjèèjì dá tó lé wa yànyàn bí ajá bẹ́ẹ̀ la ṣe gbọ́ tí ọmọbìnrin kan fi gbàjarè yìí léde lórí ayélujára tó sì ń sọ gbogbo ẹ̀dùn ọkàn rẹ̀ àtòun tó ti bá pàdé ìyẹn lọ́dọ̀ bá mi Wasiu Ayinde o Wumi Toriola ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣe fún ọ̀kan lára àwọn olórin Fuji wa nì ìyẹn ọ̀gá ńlá Àlàbí Pasuma lóde àríyá níbi táwọn méjèèjì ti jọ pàdé ẹ̀gbọ́n mi pẹ́pẹ́yẹ pọnmọ níbẹ̀ ó ti wá tó di woro sí woro báyìí láàrin Kunle Afolayan ìyẹn gbajúgbajà òṣèré wa nì àti Yèyé Kúdí tóun náà jẹ́ gbajúgbajà lórí ayélujára níbi àwọn akọ̀ròyìn orí ayélujára táwọn olóyìnbó máa ń pè ní blogger ó ti wá ṣẹlẹ̀ báyìí láàrin àwọn méjèèjì tó sì ti di fàǹfà òun náà sì làwọn èèyàn ń gbépò yẹnu lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wá rárá bá mi farabalẹ̀ láti jẹ́ ìgbádùn ìròyìn náà bí wọ́n ti máa mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ báyìí ẹ rárá bá mi farabalẹ̀ kẹ́ ẹ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà tó ó wá ti ṣẹlẹ̀ Wumi Toriola òun náà ní àrílóde àríyá yìí o ló bá dìde bó ti ró dédé tó kàn dúdú tó múra bí ọlọ́ba bẹ́ẹ̀ náà la ṣe rí i tó kódà gẹ́lẹ́ orí rẹ̀ gan kò ṣeé fẹnu ròyìn àti bó ti múra tó kódà níṣe ni ó wù ní rí tó sì wojú rí àrímà lè lọ àwò padà sẹ́yìn òun náà ní ẹwà rẹ̀ yìí kó wá fìyẹn nìkan ṣe o bó ti wà lórí àga rẹ̀ nígbà tó gbé nǹkan sọ́hùn tán ló bá bọ́ sórí ibi tí olórin ti ń kọrin olórin tó sì wà níwájú tó ń kọrin lọ́wọ́lọ́wọ́ òun náà ni ọ̀gá ńlá olórin Fuji wa ní ìyẹn Àlàbí Pasuma bó ti bọ́ síbẹ̀ nù làwọn méjèèjì bá jọ ń fijó pa ẹ̀tá fúnra wọn bí olórin ní ti ń kọrin ló mújó kẹ̀kẹ́ ní Wumi Toriola náà mújó ló sì ná owó náà fólórin tó owó sì ń fò lọ́tún àti lósì bó ti ń fò lẹ́lẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà ni wọ́n bá ṣa àwọn owó náà kódà nígbà tó yá níṣe ni olórin fi ẹ̀rọ gbohùngbohùn nì sílẹ̀ táwọn méjèèjì wá jọ kọjú dára wọn tí wọ́n sì jọ ń fijó pa ẹ̀tá fúnra wọn ṣùgbọ́n nígbà ó yá kódà olórin náà tún gba ẹ̀rọ gbohùngbohùn padà tó sì fẹnu ara rẹ̀ sọ wípé níṣe ni Wumi Toriola ló gbégbó orókè lé àárín àwọn méjèèjì ló sì tún bẹ̀rẹ̀ sí ní kí Wumi Toriola ní mẹ́sàn-án mẹ́wàá tó sì tún fi ọ̀rọ̀ àwọn eré kan lọ wípé àwọn fẹ́ láti wá jẹ́ kó wá bá wọn ṣe eré kan ni tó ṣe é sì mọ̀ wípé ibi ká sọ̀rọ̀ sókè ibẹ̀ náà ni a máa ń rí Wumi Toriola sí nìyẹn nínú eré gbogbo ẹ mọ̀ pé no dolly moment òun ni pẹ̀lú Wumi Toriola tó ọ̀rọ̀ yìí òun náà la rí gbọ́ nítorí wípé níṣe ló ṣà ń gbá wọn tiẹ̀ débẹ̀ ìyẹn ní agbo ní orí ayélujára ọ̀hún bí wọ́n ti ń rí bẹ́ẹ̀ ni wọ́n ń gbóṣùbà káre fún un tí wọ́n sì ń kan sára sí kàbìtìkàbìtì èyí náà la ní ká mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa láti gbọ́ tó Kunle Afolayan àti Yèyé Kúdí ó ti di fàǹfà láàrin àwọn méjèèjì báyìí Kunle Afolayan tá a mọ̀ dáadáa bí ẹni mowó wípé ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré àti àgbà òṣèré òun náà ni Kunle Afolayan yìí tá a sì mọ̀ bí ó ti máa ń kọ àwọn ìtàn ayé àtijọ́ yìí wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn eré rẹ̀ ìyẹn ní ti àwọn ti ayé tiwantiwa òun náà ni ó máa ń ṣe àwọn eré ọ̀hún ló máa ń gbé jáde tí gbogbo wa sì mọ̀ dáadáa wípé lẹ́nu iṣẹ́ rẹ̀ ó mọ ohun tó ń ṣe tó bẹ́ẹ̀ bá wá gbàgbé wípé lẹ́nu lọ́lọ́ yìí òun ni ìròyìn kan ń fò lófegè lórí ayélujára káàkiri wípé ó yá owó tó tó bílíọ̀nù 5 náírà lọ́wọ́ First Bank léyìí tó sì ti jáde síta fúnra rẹ̀ wípé òun ò yá owó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ First Bank ó wípé kí ni òun ní gan tí àwọn First Bank ó fi yá òun ní adúrú owó tó tó eléyìí ọ̀rọ̀ yìí òun náà ni ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ayélujára báyìí ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bí ìròyìn kan bá ti bọ́ sórí ayélujára nípa àwọn gbajúgbajà wa nì níṣe ni yóò máa fò lọ́tún lọ́sì toríṣiríṣi àwọn bloggers náà táwọn náà ó máa gbé káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti tún ọ̀rọ̀ yìí gbé sórí ayélujára sórí ìkànnì tiwọn náà ṣùgbọ́n eléyìí
eléyìí tó wá jẹ́ pabambarì bẹ̀ òun ní ti Yèyé Kúdí tóun náà gbé sí orí ìkànnì rẹ̀ báyìí tó sì sọ̀rọ̀ nípa rẹ̀ tó eléyìí òun ni Kunle Afolayan rí ló bá tutọ́ sókè ló fojú gbà á ló bá di lẹ́lẹ́lẹ́ ló mú ọ̀nà rẹ̀ pọ̀n ló di inú ìkànnì obìnrin yìí ló bá bẹ̀rẹ̀ sí lọ kọ́ síbẹ̀ ló sì sọ àwọn kòbákùngbé ọ̀rọ̀ sí ọmọbìnrin náà wípé ṣe bó tiẹ̀ sọ wípé òun kẹ́kọ̀ọ́ nípa ti àwọn agbẹjọ́rò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wípé ó tiẹ̀ ń sọ̀rọ̀ bí eléyìí tí ò tiẹ̀ lọ léèwé rárá àti wípé wèrè ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọ̀rọ̀ tí kò yẹ kéèyàn tiẹ̀ máa gbọ́ lẹ́nu èèyàn tàbí kéèyàn máa sọ sí èèyàn òun náà la rí lábẹ́ abala àríwísí ọmọbìnrin ọ̀hún níyẹn náà ò bá jẹ́ òtútù ló bá bẹ̀rẹ̀ sí ní dá Kunle Afolayan lóhùn tí òun náà sì pè ní wèrè padà àti àwọn ọ̀rọ̀ míì tí kò tiẹ̀ wetí gbọ́ tó sì jẹ́ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí ló bá ń lọ́rọ̀ǹtò lórí ayélujára ló di ohun tó jẹ́ pé níṣe ni ó fẹ́ dàbí ẹni pé àwọn méjèèjì fẹ́ lè máa léwọ́ ẹ̀ṣẹ́ síra wọn lórí ayélujára léyìí tó sì jẹ́ wípé ó ti wá ń lọ́rọ̀ǹtò báyìí ó sì ti di fàǹfà ó ti di gbọ́n mi sí omi òtó ló bá di kó lórí dorí ẹ̀ mú ní olúkálukú ló bá di bó lọ kó yà mí lọ́nà òun náà ni ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí wípé Kunle Afolayan fúnra rẹ̀ ti gbaná jẹ àti wípé Kúdí Yèyé Kúdí òun gan fúnra rẹ̀ ó ní òun ò ní gbà láti gbà kí ẹnikẹ́ni kó máa sọ̀rọ̀ sóhun wípé ṣé òun nìkan ni òun gbé ọ̀rọ̀ yìí sórí ìkànnì òun ni àti wípé kí ló dé tó fi jẹ́ pé òun nìkan ni Kunle Afolayan wá dá lóhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ la sì rí àwọn olólùfẹ́ àti àwọn alátìlẹyìn wọn náà táwọn náà ti wá sọ di tara wọn tó ti di pé ìjà ti wá foníjà sílẹ̀ báyìí ó sì ti gbá lápẹpẹ létí tó ti wá di wípé àwọn olólùfẹ́ àwọn méjèèjì ó ti tún di fàáfà láàrin gbogbo wọn báyìí tí orí ayélujára tó sì ti ń gbóná rírírí ní bí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí èyí náà ni àtúnrí gbọ́ tá a ní ká mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa nítorí wípé ohun tó bá ń lọ báyìí òun náà ni ó máa mú wá fún yín tó ó ti wá ṣẹlẹ̀ báyìí ó pa mi Wasiu Ayinde K1 the ultimate tí gbogbo wa mọ̀ tó jẹ́ gbajúgbajà olórin Fuji òun náà ni ó ti bọ́ sí ọmọbìnrin kan bọ́ síta báyìí tó sì fi gbàjarè léde tó mú ọmọ kan dání ọmọ ọ̀hún yóò tó ọmọ ọdún 12 tàbí 13 sí bí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ló bá mú jáde ló ní Wasiu Ayinde lòun bí ọmọ náà fún ṣùgbọ́n kò gba ọmọ náà lọ́wọ́ òun tó sì bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn ẹ̀dùn ọkàn rẹ̀ àti ohun tí Wasiu Ayinde ṣe fún un ó ní nígbà tí àwọn kọ́kọ́ mọ́ra ó ní òun jẹ́ ọ̀kan lára àwọn atúnraṣe fún Wasiu Ayinde ìyẹn àwọn tó máa ń bá ṣe ètò èékánná ẹsẹ̀ tọwọ́ àti ìtọ́jú ẹsẹ̀ àti ọwọ́ àti àwọn ẹ̀yà ara kọ̀ọ̀kan léyìí táwọn olóyìnbó máa ń pè ní pedicure ó ní nǹkan tóun máa ń ṣe fún nìyẹn nítorí pé òun ní ilé ìtajà tí òun ti ń ṣerun àti tóun ti ń ta àwọn nǹkan ìṣaralóge àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ yìí òun náà ni ọmọbìnrin náà bọ́ sórí ayélujára láti wá sọ ọmọbìnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Ogechi òun náà ni ó bọ́ sí orí ayélujára báyìí ó ní òun àti Àyìndé Marshal ó ní àwọn fẹ́ ara àwọn fún odidi ọdún 7 gbáko ṣùgbọ́n nígbà tóun lóyún fún tóun sọ fún pé òun ti lóyún ló bá ní kóun ó lọ ṣẹ́ oyún náà wípé nígbà náà òun sọ pé òun ti gbọ́ láti lọ ṣẹ́ òun sì gbìyànjú gbogbo agbára òun ṣùgbọ́n léyìí tó jẹ́ wípé ẹyọ kan ṣoṣo náà ló wálẹ̀ nínú oyún òun torí pé oyún ìbejì ni pé ẹyọ kan tó wá kú òun níṣe ni dókítà sọ fún òun pé bóun bá gbìyànjú àti ṣẹ́ òun gangan fúnra òun ẹ̀mí òun ó bá lọ lòun bá fi ọmọ náà sílẹ̀ ṣùgbọ́n láti ìgbà náà ní Àyìndé Marshal ní òtẹ̀ ti fẹ́ rí ìmí òun látàn mọ́ tó jẹ́ pé òun tiẹ̀ ti wá dàbí ìgbẹ́ sí pátápátá tí kò tiẹ̀ fẹ́ rí òun ó ní àìmọye ìgbà lẹ́yìn ìgbà tóun tiẹ̀ tún ti bímọ gan lòun tún lọ sí ibẹ̀ lòun lọ sí ilé iṣẹ́ rẹ̀ ó sì ń wo òun lọ́ọ̀kan báyìí ṣùgbọ́n ó pàṣẹ fún gbogbo àwọn tó wà ní àyíká àtàgbègbè wípé kí wọ́n má fún òun ní ohunkóhun àti wípé òun ń parọ́ àti bẹ́ẹ̀ lọ ni ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kó tó di pé ọmọ náà dàgbà tó bó ṣe dàgbà yìí ní tó yẹ pé ní ìgbà tóun wà ní ilé ìwòsàn tóun bí ọmọ yìí nítorí wípé iṣẹ́ abẹ náà ni òun fi bí ọmọ náà ló rán ọ̀kan lára àwọn ọmọọṣẹ́ rẹ̀ wá fún òun láti wá fún òun lówó àti fún òun ní orúkọ ọmọ ibẹ̀ náà ni ó sì ti sọ orúkọ ọmọ náà ní Azeezat Tiwalade Àdùkẹ́ Àyìndé Marshal
tó ọmọ yìí òun náà ti wá dàgbà báyìí, ṣe mọ̀ pé wọ́n ní ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ní jọ, torí ọmọ òun gan fúnra rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 13 ọ̀hún, ó ní wọ́n bí òun ní ọdún 2013, ìyẹn ní oṣù kejìlá ọdún 2013 òun ni wọ́n bí sáyé, tí ìyá rẹ̀ náà sì jẹ́rìí síbẹ̀ pé ọjọ́ tí òun bí ọmọ náà sáyé rèé. tó ó wá ní òun gan fúnra òun ni òun máa ń wá ọ̀nà àtijẹ àtimu láti ṣe kíni, láti kọrin níta, nítorí wípé ṣe mọ̀ pé olórin kúkú ni bàbá rẹ̀ òun náà. ló bá ní òun fúnra òun máa ń kọrin ní àwọn ìta ní àwọn ibi kéékèèké kọ̀ọ̀kan, àwọn owó tí wọ́n bá sì ná fáwọn, tí ìyá rẹ̀ náà sì jẹ́rìí sí wípé òun náà ni àwọn fi ń gbéra àwọn, nítorí pé kò sí ohunkóhun, ìyá sì ń jẹ páànù sí àwọn méjèèjì lára. ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun náà ni Àyìndé Marshal ló ti fi àwọn ṣẹ̀sín tó jẹ́ pé ọmọ ọ̀hún náà ni ó sì tún máa pẹ̀tù sí òun lọ́kàn pé kí òun jẹ́ káwọn ó lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ bá sì rọ́mọbìnrin ọ̀hún lóòótọ́, bẹ́ẹ̀ bá rí ọmọbìnrin ọ̀hún lóòótọ́, ọmọ kékeré yìí níṣe ni ó jọ bá mi Wasiu Ayinde, àfi bí ìmúmu bẹ́ẹ̀ ló ṣe jọ, ó kó tán pátápátá ni, kódà ẹ rò pé bàbá wa pọ̀ lẹ́nu ni. tó ọ̀rọ̀ yìí òun ló wá ń já rìnrìn lórí ayélujára báyìí, tó sì jẹ́ pé níṣe ni àwọn abiyamọ gan àwọn náà tí wọ́n ń gba ìjà àwọn obìnrin yìí jà báyìí o, wípé ohun tí bá mi Wasiu Ayinde ṣe kò dára. bẹ́ẹ̀ la ṣe rí tí ẹni tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà tóun náà sì bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ ọmọbìnrin ọ̀hún pé ṣó tiẹ̀ lè rántí pé bóyá òun tiẹ̀ ṣe bá mi Wasiu Ayinde nígbà náà ni ló fi dá yàtọ̀ sí òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ní òun ò lè rántí bẹ́ẹ̀ pé kò sí nǹkan kan, kò sí ìjà láàrin àwọn méjèèjì, pé òun kàn rí wípé níṣe ni kò kàn fẹ́ rí ìmí òun látàn mọ́ náà ni. níṣe ni ọmọbìnrin ọmọ léjeléje yìí ló bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ wípé ṣé ó wá yẹ kí òun fúnra òun kó rí báyìí, tóun sì ní bàbá tó jẹ́ wípé bílíọ̀nìà tàbí ká tiẹ̀ sọ pé tírílíọ̀nìà gan òun ni bàbá òun, tóun wá ń tàràkà kó tó di pé òun tiẹ̀ lè rí nǹkan mú lọ sẹ́nu, ní ọmọ onílé ọlọ́nà, lọ́mọ tó yẹ kó máa yọ̀mùdà nínú ọlá àti ayọ̀, tó wá jẹ́ wípé òun níṣe lòun ń tiraka. ṣùgbọ́n níṣe ni ìyá náà ló jẹ́rìí sí pé ọmọ òun ó tiẹ̀ jẹ́ ọmọ tó le koko bí ọta, torí ọkùnrin gan ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń pè é, kódà nígbà tí òun bí níṣe lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa pè ní ńlẹ́ ọmọkùnrin tó rẹwà. ṣùgbọ́n òun lòun ṣe máa fẹnu ara òun sọ wípé obìnrin ni ọmọ tóun bí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, nítorí wípé níṣe ni ó la bàbá rẹ̀ sí méjì tí ó jọ bí ẹ̀jọ. èyí náà ni àrígbọ́ lórí ayélujára. ohun tẹ́yìn náà bá rí sí, bó bá ṣe wípé irọ́ bá ní obìnrin yìí ń pa ni, ẹ bá wa fi sí abala àríwísí, tàbí tó jẹ́ wípé bàbá wa K1 the ultimate ni àwọn náà ni wọn ò ṣojúṣe wọn lórí ọmọbìnrin náà, ẹ bá wa fi sí abala àríwísí, ìyẹn táwọn olóyìnbó máa ń pè ní comment section. tó kò ní ju báyìí lọ lórí ìròyìn lónìí. kótó kí wọ́n á tó lọ, ẹ jẹ́ n tún sáré fi ọ̀kan kún. tó ní ọmọbìnrin tí à ń wí yìí ló bá tún sọ wípé ládùúrú bí wọ́n ti máa ń ná bàbá òun ní oríṣiríṣi àwọn owó bàǹtàbàǹtà tó lóde àríyá, bẹ́ẹ̀ bá sì gbàgbé, tẹ́ ẹ bá rántí ní nǹkan bíi ọdún kan sẹ́yìn báyìí, ẹ rántí wípé níbi òde kan tí Wasiu Ayinde tó ti lọ kọrin, ibẹ̀ láti rí Wizkid olórin tó bẹ̀rẹ̀ sí ní ná ní àwọn owó bàǹtìbàǹtì, nígbà tí kò ná ní náírà mọ́, ó bẹ̀rẹ̀ sí ní ná ní àwọn owó ìlú òyìnbó, ìyẹn bíi dọ́là, bíi euro. bẹ́ẹ̀ ni àṣírí tí Wizkid tó bẹ̀rẹ̀ sí ní ná ní àwọn owó náà nígbà náà. bẹ́ẹ̀ la sì tún rí àwọn òṣèré mìíràn táwọn náà ná ní owó bàǹtìbàǹtì. ṣé irú èèyàn báyìí òun wá ni ó yẹ kó jẹ́ wípé ó tiẹ̀ wá ń tàràkà tàbí ó ń ráre? èyí náà ni àrígbọ́, nítorí pé bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ lẹ́nu àwọn tìyá tọmọ yìí, kódà ẹ̀yin gan ẹ ó bá wọn káàánú, nítorí pé tomijé lójú báyìí òun náà ni tìyá tọmọ yìí ni wọ́n fi ń sọ̀rọ̀, tó sì jẹ́ pé àwọn tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn níṣe ni àwọn náà níṣe ni wọ́n bá wọn káàánú lọ́pọ̀lọpọ̀. ohun tẹ́yìn náà bá rí sí, àti ohun tẹ́ lè fi ran ọmọ náà lọ́wọ́, yálà láti tẹ iṣẹ́ rẹ̀ síwájú tàbí láti mú kí ìrẹ́pọ̀ kó wà láàrin òun àti bàbá rẹ̀ padà, ẹ bá wa fi sí abala àríwísí, ìyẹn comment section. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá ìyẹn náà ò ní fọ́. àwa náà tá àmúròyìn náà wá fún yín, a máa rí yín bá. kò ní ju báyìí lọ lónìí. ó dìgbà kan náà o, ó dàbọ̀.